ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní ìdájọ́ jẹ́. Mo fẹ́ yanjú gbogbo mítì tí mo fẹ́ bá wọn community ṣe yìí o. Àwọn kan wà ní wọn tó jẹ́ community kan wọ́n yá wèrè gan. Èmi gan ò dẹ̀ gbádùn. Gbogbo ọ̀nà la máa fi jọ fà èmi ni mo sọ bẹ́ẹ̀. Adéọjọ́ bẹ̀rẹ̀ kọ̀dí àyà ọlọ́mú gbóná kábẹ́ àárín ihò olójú oge àyàkọ́gì yẹn tiẹ̀ ló wá. Táni yẹn ó ṣe jẹ́gbà téèyàn bá ronú ayé èèyàn tó brainstorm lọ́wọ́ lórí community ni ẹ máa ń dààmú. Kálílẹ̀ kí ló dé tó bẹ̀rẹ̀ kí ni. Mo ti rí ẹ ní community gbóná kábẹ́ àbí ti àárín ihò ni mo ti rí ẹ. Tí bó ní community tiẹ̀. Gbóná kábẹ́. Kí ló wá ṣẹlẹ̀? Dádì ni. Kí ló ṣe dádì ẹ? Pásítọ̀ Sobe. Kí ló ṣe Sobe? Wọn ò lè gbapá, wọn ò lè gbẹ́sẹ̀. Wọn kò ṣe báyìí, wọ́n ṣe báyìí ni. Ọlọ́mọdé ìrìbì. Sobe ò lè gbapá kò lè gbẹ́sẹ̀. Ẹ fún lómi. A fún wọn ń padà. Ẹ fún lóúnjẹ. Wọn ò lè jẹ́ ṣe ló ń padà. Kí wá ní kókó tó ṣe gangan? Bódà po tutù nítorí ló kò ń ṣe báyìí ló ń ṣe báyìí. Ẹsẹ̀ wọn báyìí apá wọn gbogbo ẹ̀ kàn dìpọ̀ ni. Ìyẹn sọ bẹ́ẹ̀. Kò dẹ̀ lè ka Bíbélì. Wọ́n ti kà á. Kí ló wá lè lo tó dúró lọ́wọ́? Kí ló wá lè wọ́ sí tó yó? Wòbí sórí àsìkò òtútù ní odò yìí pọ̀ jù. Òrìṣà wà ní sínímà ẹlòmíì gbà tó máa sọ fún mi ó ní òjò ó ní òjẹ́ kó lọ wò nígbà tó yẹ kó ń wo odò yìí pọ̀. Àwọn èèyàn náà kedere wọ́n torí bọnú odò wọn lọ ń wo òrìṣà. Wọ́n lọ ń wo òrìṣà ní sínímà. Nítorí ìyẹn ló súnmọ́ mi ni mo ṣe try láti jẹ́ kó mọ̀ ṣé ti ẹ̀ ń sìn àbó ò tí wo òrìṣà ẹ̀ wo òrìṣà ẹ ti wo òrìṣà ṣé wàá sọ bẹ́ẹ̀ lẹ́jọ́ lọ́wọ́ àbí àwọn ìjọ nílẹ̀ ìjọ lọ́wọ́. Gbogbo ìjọ wa lájọ lọ́wọ́. Àbí gbogbo community gbóná kábẹ́ sọ ti wo òrìṣà. Àwọn ará gbóná kábẹ́ ti wo òrìṣà ẹ jẹ́ ká lọ. Irọ́ ní sùúrù mo fẹ́ gẹ̀ẹ́tì nǹkan tó ṣe é jẹ́ ká tẹ̀sán gbogbo bí. Báwo ni àwọn ará community tó pọ̀ yìí wọ́n ṣe nílò wo òrìṣà ṣó tẹ̀lé àwọn Adéọjọ́ bẹ̀rẹ̀ kọ̀dí àyà ọlọ́mú gbóná kábẹ́ olójú oge àyàkọ̀dí àti àárín ihò kí ló tó fi nílò wo òrìṣà jọ̀jẹ́ kájọ sọ̀nà kí ló fà á. Gbogbo wọn ló ti lọ wo òrìṣà ẹ jẹ́ ká lọ. Àǹbó níṣẹ́rìn tó bá ti jẹ́ bẹ́ẹ̀ máa lọ màá bá yín àǹbó níṣẹ́rìn lọ sọ fún Sobe pé màá bá wọn ikú ìpẹ́ta lójú ràn kò sí nǹkan tó máa ṣe Sobe níṣó màá bá yín. Ẹ má pẹ́ o. Màá bá yín. Kí ló lè ṣe Sobe kí ló lè ṣe tó lè tó Sobe. Ọ̀rọ̀ community dẹ̀ le gan tó mú dẹ̀ fẹ́ sáré lọ yanjú ẹ̀ bọ́tọ̀ ọ̀rọ̀ Sobe náà ò jọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Sobe ò rí bẹ́ẹ̀. Lórí Ọlọ́run téèyàn lè ń decide lórí àwọn nǹkan lọ́wọ́ ọmọ èèyàn lórí ẹni pé mi ẹ̀ ń nà. Láyé èmi ò lè gbé inú ilé yìí mi lè kírú inú ilé báyìí kí wá gbé ń bẹ̀. Ẹ ní sùúrù ó ṣàmà ní nǹkan táwọn tó ń gbé inú ilé yìí rí tó fi ń gbé bíbẹ̀ ó ṣàmọ̀ pé ilé yìí ló popular jù ládùúgbò yìí. Kí ni nǹkan tán rí nínú ilé ìjú bọ̀dá tó kọ̀ ga bí ìjagun má nílé yẹn nìkan kí ló rí. Ẹ ṣe àwọn alamọ̀kọ́ tá à ń rí ta fi jókòó sínú ilé nǹkan tá a jẹ́ rí ta fi kú jókòó sínú ilé kò ní bọ́ lọ́wọ́ wa ó ṣe. Àìtorí Ọlọ́run. Ta ló gbé báàgì sójú ọ̀nà? Ìdí ara mo ń bẹ́ sọ̀rọ̀ bó ní ta ló gbé báàgì sójú ọ̀nà? Mo ń dá yín lóhùn mo ní mímọ ẹni tó gbé báàgì síbẹ̀ àbí. Àìkò falẹ̀. Ẹ ká sọ̀tọ̀. Ìfáṣẹ àìkò falẹ̀ ìfáṣẹ o igi eléèrà onídìí yọgun jọ̀kí tí ń pẹ̀lú tó wà lẹ́yìn. Bọ́dá Saamu ẹ ká sùn. Èwo ni kíkí òṣì gan? Mo kí yín ni. Bí ti báwo? Èwo ni kíkí tó kí bí Fanta? Kí ni ta ló gbé báàgì lẹ̀ ni mo sọ ta ló gbé báàgì síbí? Àmẹ́ tó ní báàgì awakọ̀ rẹ̀ wà ní. Ìdí ara o mẹ́ tó gbé báàgì síbí. Èmi àtẹ́dẹ̀jọ́ ń gbénú ilé o ò dẹ̀ mẹ́ni tó gbé báàgì síbí kí ni kókó ẹ̀ kí ni ìwúlò ẹ̀ gangan sọ fún mi. Èèyàn gbé báàgì síbí ó dẹ̀ dúró òṣì ránù ẹjọ́ ń rògbọ́ ń bẹ̀ yẹn o ò dẹ̀ mẹ́ni tó gbé báàgì lẹ̀ ṣé bá ṣe máa wọnú matrimonial house mi tó máa ṣe jàǹbá nìyẹn. Wọ́n gbé báàgì síwájú matrimonial house mi ìwọ tó jẹ́ common tenant ó sọ wípé o ò mẹ́ni tó gbé báàgì síbẹ̀
You will see. I'm giving you just 10 minutes. Láti mọ bí báàgì ṣe máa kúrò bí tí ò bá kúrò bí tí bá lọ tí bá padà dé tí bá ìbá báàgì bí máa sún níná ni. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Níranu òṣì kò ní báwọn èèyàn pẹlẹbẹ kò ní báwọn ṣọ̀rẹ́. Àfàwọn onídìí bí ìdí odó ìdí òṣì ìdí ìranù. Wọ́n ṣe nu ṣọṣọṣọṣọ rojú ẹ̀ lẹ́jọ́ òṣì náà bá káàkiri. Bùrọ̀ Sàámú mú ní mi máa ń tó gbé báàgì síbẹ̀. Ẹni kì í máa gbé bó ṣe kí báyọ̀ lẹ́rù wọlé ni kí ló dé máa ṣe báyìí? Kí ló ṣẹlẹ̀ gangan jà máa pariwo mọ́yàn? Ó sì mọ̀ yín láládùúgbò ládùúgbò. Àbẹ́ máa gbà. Ṣòótọ́ mi sọ fún yín pé máa ṣe bíbá ọ̀ nìkan ni ọkọ everybody nínú ilé ni ọ máa dá gbogbo inú ilé ìlú. Ẹ wo bùrọ̀ Sàámú tó bínú lọ àwọn náà lọ máa bínú padà. Ìgbà tí mi mọ ẹni tó lẹ́rù ṣé kí n máa tù wo ni àbí kí n gbé wọlé? Àbí. Mo èèyàn kan ló máa fi ilé ìjúwe fún yàn pé kó wá gbé báàgì síbí báyìí ó mọ̀ pé lè popular òun ló ṣe máa sọ fẹ́ ni ẹ pé kó gbé síbí ẹ̀yin máa rẹ́ tó ní. Ẹ̀yin guys ẹ ti rí ẹ wo bro Sam ẹ fi mí lẹ̀ jàre ibo ló lè gbà bá ẹ. Nísùúrù ṣé gbogbo rájàràjà tẹ̀ ṣe káàkiri ní gbogbo àdúgbò yìí ẹ̀yin bọ́ìsì pẹ̀lú dí òtítẹ́ kó dání kí ló ṣe yín. Bùrọ̀ Sàámú kò jí bẹ́ẹ̀ rárá ẹ wo bọ̀bọ̀ kan la rí tó wọ hoodie tó fi kíní bojú ó dẹ̀ lo glasses dúdú òun náà là ń wá káàkiri àdèmọ̀ kọ́kọ́ ṣe máa ń dress tó máa fẹ́ jalè ní gbogbo àdúgbò nìyẹn. tó máa ń fi sórí báyìí ó tún wá lo glasses sójú. Exactly bro Sam ó ti tó bí 2 hours báyìí tí bọ̀bọ̀ yẹn ti ń rìn tó ń lọ tó ń bọ̀ mo dẹ̀ mọ̀ pé bó ṣe máa ń ṣọṣẹ́ nìyẹn a gbọ́dọ̀ rí o ó léwu o. ó dangerous lóòótọ́. bẹ́ẹ̀ni. orí yín pé nítorí pé èrè èèyàn kan tó ń lọ tó ń bọ̀ tó dẹ̀ wọ aṣọ tó dàbẹ̀ ní kó dàbò orílẹ̀ ṣe ń dààmú yìí kó máa ní bàjẹ́ fún yín. Àmín. Wọ́n máa ní wá yín tí ẹ̀yin ọmọ yìí. Àmín. Nítorí wípé ẹ rí èèyàn kan ládùúgbò tó ń lọ tó ń bọ̀ ẹ dẹ̀ rí pé ènìyàn fẹ́ wà suspicious lẹ́sẹ̀ kó igi dání kó ní bàjẹ́ fún yín sẹ́. Wèrè onídìí àràtàjọ́ ń gbélé báàgì wà níwájú ilé báyìí mo dẹ̀ bí lèrè pé ta ló ní báàgì Ọlọ́run mẹ́tọ́ ni kò kàn ọgọ́ta owó aláàrú àpè matrimonial house mi ibi ò bá ṣẹlẹ̀ ńbẹ kò sí ìdọ́kàn pẹ̀lú ẹ̀ ṣé bí tí ó kàn yín lọ́wọ́ kàn yín lẹ́sẹ̀ tẹ́yìn ò mẹ́ni tó wọ wúdì sórí lẹ́yìn sáré kiri ládùúgbò fún yín but you know what you know me mo ti wà ń bí sìn ẹ relax so ti yẹn sìn problem yẹn ti solve mo wà I am here now I am the king of the communities so I am here kí gbẹ́jọ kí ni structure ẹni yẹn. ẹ wọ ẹ̀yin guys ẹjọ́ tẹ́gbẹ́ ìgbé ti irú ti pọ̀ ju o ẹjọ́ tẹ́ bá wọn ti pọ̀ ju ẹjá wá gbọ́ ìbọn yín lọ náà. kábà sí kí ẹ máa mí ìsọ̀bọ̀ yẹn o. òótọ́ ni. orí ẹ̀ ò pè ó dẹ̀ tó gbogbo ẹ̀ ṣé ìgbéde tó ń sọ ó tó gbogbo ẹ̀ náà èdè yẹn ò bàláǹsì èdè tó ń jẹ́ ìbọn náà kò jókòó dà àdìbà mí ìṣẹ̀ tó kí ni structure. ẹ wo bro Sam ẹ wo òótọ́ ló sọ a gbọ́dọ̀ rí bọ̀bọ̀ yẹn ẹ̀yin guys ẹjá lọ ládùúgbò wa. ẹ wẹ́ o tẹ́ ẹ bá mú anybody ẹ máa fà lọ́lọ́pàá lọ́wọ́ ni o Aaron don't take laws into your hands. Ọlọ́pàá ló máa lè handle ẹ̀ àwọn ló máa investigate why tó fi wọ hood tó lè ṣe kí ni tó lo glasses tó lè roam about in the community please be careful everything hand over to the police. Saamu Alajo. Báwo ni. Mo ti ń wòyìn látọ̀kan bẹ́ẹ̀ kí lẹ̀ ń ṣe ń bì. Wo ọ̀rẹ́ mi kan ló sì kìjàre yọgidi jẹ ní àdúgbò ẹni tí wọn náà máa mọ̀ ni wọ́n sáré wá pè mí ni mo á ní kí n sáré gbàgbó fún dání lọ́dọ̀ àbúrò mi ń bì. Àgbo. Saamu tágbọn ẹ bá ṣiṣẹ́ mi náà máa mú un. Àgbo kí ni mo fẹ́ gbà. Mi ò mọ mo ṣàwọn pé ẹ lè gbàgbó burúkú. Ó tiẹ̀ ní ìdí àgbo náà ó máa ní ìdí àgbo rí ẹ̀ kó lo àgbo sọ̀rọ̀ ayé ẹ̀ lóòótọ́. Kí lẹ rí. Kí ni mo rí báwo ṣé báwọn ẹgbẹ́ ṣe ń ga ló ṣe ga yìí ṣé height táwọn ẹgbẹ́ ẹ nílò ní o mọ èjì ẹ over 40 ó máa ní ìdí àgbo. ọ̀rẹ́ ní ìṣá ọ̀rẹ́ náà ni. ẹ̀yìn agolo tún fẹ́ máa sọ̀rọ̀ sí mi lẹ́yìn tí mo ní pé kó ṣàgbo fún ẹ tó máa fi gùn àgbo àgùn kó ṣe fún ẹ ọ̀dà èmi ò máa rí síìtì àlàní yìí o mi ò rí síìtì àlàní o. Bọ̀dá Saamu. ṣé òun retí kéèyàn yẹn lọ kó tó wá sínú kíù ní kí ló ṣẹlẹ̀. Bọ̀dá Saamu ẹ má bínú ṣé rí mo ní láti já àwọn nǹkan tí màá fi sínú kinní kó lè pè ní. tó ti wàá pé báyìí. ó ti pé ṣé rí bó ṣe wà yìí ẹni tẹ́ ní nǹkan ṣe yẹn tó bá ti lè mú láàárọ̀ tó mú lọ́sàn tó tún mú lálẹ́ ara ẹ̀ máa kọ́kọ́ balẹ̀ ná. ara ẹ̀ máa ya. bẹ́ẹ̀ ni lọ́jọ́ kan ṣoṣo. bẹ́ẹ̀ ni mo kárí bàbá ẹ lójọ́. ẹ ṣe wá rí bó ṣe wá yẹn tó bá lè mú bẹ́ẹ̀ fún bí ọjọ́ 4 ṣé rí gbogbo tó kù lára ẹ̀ pátápátá ló máa tọ̀ dànù. mo understand torí tó bá prescribe oògùn fún yàn gbogbo wa kì í lo oògùn tán tá a bá ti lò lọ́jọ́ kan báyìí tára wa bá ti yá báyìí a máa fògùn yẹn lẹ̀ ní àná parí ẹ̀ kó lò fọ́jọ́ 4. bẹ́ẹ̀ ni kò sí wàhálà orí ẹ̀ pé o kò ṣe gan-an Ọlọ́run. ẹ ti lọ ni.
rárá mo fẹ́ sùn síbí. Bọ̀dá Sàámú ó yẹ kó ti yé yín. Ẹ fún mi kankan. O má gbowó lọ mi. Àlàní o fẹ́ gbowó lọ mi. Bọ̀dá Sàámú mo lè má gbowó lọ́wọ́ yín sí. Mo mọ̀ pé tẹ́ bá ti lọ, tẹ́ bá padà wá, ẹ máa fún mi kan. So tí n bá wá padà wá tí n bá ná owó sí ẹ wá tún gbà lọ́wọ́ mi náà. Wá gbà lọ́wọ́ mi. Kò sígbà tí mi ò ní padà táṣìírí ẹ o. Ìyàwó dádì ẹ. Ìyàwó dádì ẹ. Má táṣì. Ìyàwó dádì ẹ. Ìyàwó dádì ẹ. Bọ̀dá Sàámú mo ti gbọ́. Èmi mo sọ bẹ́ẹ̀. Má ta gbàgbé mi ìfẹ́ mọ́. Gbàgbé mi ìfẹ́ mọ́. Ní ìràgùn òsì. Ìgbà tó bá yẹ kẹ́ ìwà gidi kéèyàn lè pẹnumọ́ ẹni ìwà gidi má táṣìírí ẹni. Bọ̀dá Sàámú. Saamu o, Saamu o. Saamu Alajo. Sọ bẹ́ẹ̀ dà. Báwo ló yẹ ń ṣe? Sọ bẹ́ẹ̀ gangan dàbí ẹ̀gbọ́n sọ bẹ́ẹ̀ ló jókòó yàrá àbúrò sọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n sọ bẹ́ẹ̀ gangan wà. Àní sọ bẹ́ẹ̀ tẹ̀tì torí ẹ̀wà pé mi létẹ̀ ní pọ́nrẹ̀. Sọ bẹ́ẹ̀. Ẹ̀yin náà ti torí ẹ̀wà pé mi lépo dàbí pé nǹkan kan ṣe yín wọ́n lẹ́ẹ̀ lè gbàpá ẹ̀ lè gbẹ́sẹ̀ ẹ̀yin ní búrẹ́dì bèbè wà wájú àti ẹ̀wà. Búrẹ́dì bèbè. Mi ò ní kẹ́ sọ fún Bọ̀dá Sàámú pé kán ara mi ò yá. Wọ́n ti wá sọ fún mi epo rẹ̀ yìí. Búrẹ́dì mo bá wájú yín ìbàdàn sọ fún mi pọ́ rẹ̀ yìí ó ní mo ṣe lọ sí ọ̀dọ̀ Àlàní ọmọ bàbá ṣe é ní ó ní mo ṣe lọ síbẹ̀ tí mo lọ báyìí gbàgbó. Àgbo fún pásítọ̀. Kí ló ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ni wọ́n náà lè gbà pa ẹ̀ lè gbẹ́sẹ̀ ni mo ṣe báyìí gbàgbó wọ́n lẹ̀ ti ní ká ẹ̀ lò láàárọ̀ ọ̀sán alẹ́ wọ́n lọ́jọ́ kan para yín máa wà òkè mo ń sọ̀rọ̀ ìwà lẹ̀ ń jẹ́ sólóyìn ni. Bọ̀dá Sàámú tó bá ti rẹ̀ mí ṣẹ́yìn wà ní màá ní kan wá bá ń lé. Ṣé mi ò lè jẹ́ dàdí chọ́ọ̀chì ẹ? Tí ìbá lè jẹ́ dàdí chọ́ọ̀chì ti yín máa jẹ́ ní tẹ̀dú àlàáfíà o. Ó lágbára o. Kí ló ń wo làbẹ́ mi ibi tí mo ti ń sáré káàkiri mo ti fara yí nǹkan. Ó ga o. Ẹ tún ṣí sáàmù tí ẹ wà. Sọ bẹ́ẹ̀ ẹ ṣí sáàmù tẹ wà. Sọ bẹ́ẹ̀. Bọ̀dá Sàámú. Bọ̀dá Sàámú. Kí ló tẹ hàn gọ́wọ́ mi? Ọ̀rọ̀ oúnjẹ kọ́ mo fẹ́ bá yín sọ. Ohun tí mo fẹ́ bá yín sọ ṣe pàtàkì ju oúnjẹ lọ. Ọba ló jẹ. Ẹ̀jẹ̀ ní tẹ́fẹ́ bá mi sọ ní kẹ́ẹ̀ sọ kíá. Ẹ ṣe. Ẹ tún pọ̀ sí i. Wọ́n bẹ̀rẹ̀ sí táà ń bá yàgàgàgàgùn báyìí sí jẹun. Abájọ tẹ́ máa fi sáré ríran tẹ́ máa ń ṣe oògùn oríṣiríṣi. Èèyàn máa já dúró oúnjẹ yìí kò lè máa ṣẹ́gun. Inú á bí àwọn ọmọ yìí. Ẹ wá dúró búrẹ́dì tẹ́ gbé síwájú. Màá lẹ sọ pé májíkà. Ẹ wò ní máa sọ pé májíkà. Kẹ́ẹ̀ ní búrẹ́dì àtẹwà. Májíkà. Búrẹ́dì bèbè. Nàìjíríà àwọn búrẹ́dì wíwí wá rọ̀. Bọ̀dá Sàámú ẹ jókòó dáadáa kẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín. Mo ti jókòó dáadáa mo ti obey. Bọ̀dá Sàámú ẹ sì fún oúnjẹ lẹ́nà. Mo láàlá kan ni o. Ẹ̀yin ni mo dẹ̀ rí lójú àlá mi. Ṣé ṣọkọ ẹ̀? Ṣé ṣọkọ ẹ̀? Ẹlẹ́ṣẹ̀ kí ni? Ẹlẹ́ẹ̀lá. Mo láàlá kan. Àlàyé. Mo rí yín lójú ìran mi. Máa ń lówó gan lójú ìran. Lójú àlá. Ọmọ ni Dangote jẹ́ sí mi. Bọ̀dá Sàámú. Ọ̀tẹ̀dọ́lá ọmọ náà jẹ́ sí mi lójú àlá. Máa ń lówó jù wọ́n lọ gan lójú àlá. Àfi tí n bá jí. Ọ̀rọ̀ owó kọ́ leléyìí o. Ohun tí mo rí lójú ìran mi. Tema mislead wa. We believe in your judgment and everything that comes out from your mouth. Torí ẹni gbogbo wa ṣe panupọ̀ wípé ká gbé yín wá sí ibà ilé ni láti wá béèrè àwọn nǹkan kan lọ́wọ́ yín. Gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ bí mi ẹ jẹ́ kó jẹ́ kíá. Ẹ fẹ́ gbà knowledge lórí mi ṣebí inú AC ló yẹ kí n wà. Kí ló tó fi jẹ́ pé dúró àtẹ́gùn bí lórí àpáta lẹ gbé mi wá ẹ sọ fún mi. Kí ló tẹ̀ fi lè lọ gbé hòtẹ́ẹ̀lì? Ṣé mo kéyìí tí mò ń fún yín nítorí àwọn ọmọbìnrin tó pẹ̀lú yín tí wọ́n wá bá mi ni? Ẹ̀yin ò ṣe lọ gba hòtẹ́ẹ̀lì tẹ́ ẹ bá mọ̀ kẹ́ fẹ́ kí n fún yín lọ́rọ̀. Ẹ sọ fún mi. Bọ̀dá Sàámú ẹ ní bínú ẹ àmọ́ pé ó yẹ ká gbé yín lọ sí hòtẹ́ẹ̀lì ṣùgbọ́n ọba community lẹ jẹ́ a dẹ̀ mọ̀ pé àrẹsẹ̀ pa yín ní bíbá yìí náà ló jẹ́ ká gbé yín wá síbí. Àrẹsẹ̀ pa tèmi nínú igbó ó ṣàkọjù bẹ́ẹ̀ ń dínjú. Bọ̀dá Sàámú ẹ ti máa dà wọ́n lóhùn kẹ́ tó débí èmi ti ní question tí mo fẹ́ bí
ẹ gbọ́ táìmù wo ló dáa kí ọmọbìnrin má rí. Kí ló ń béèrè lọ́wọ́ bọ̀dá Sam now? What is this? Ṣé case ta fi gbé wọn wá sí ibà yìí nìyẹn ni? ẹ wo òde filẹ̀ ẹ jẹ́ kó sọ̀rọ̀ náà oníkálukú ló ní reason tó fi gbé bọ̀dá Sàámú wá sí ibà ẹ jẹ́ kó sọ̀rọ̀ ìbéèrè lòun náà béèrè ni. Mo mọ̀ kẹ́ ẹ fẹ́ tààpù nínú knowledge tó lọ́ọ̀ fún mi ní àbí. Ìyẹn làkọ̀kọ́ tí wọ́n kọ́ appreciate nípa yín. Pé ẹ tí ẹ lè rò pé mi ò kì í ṣe oníwàhálà. Ipe nǹkan kan wà níbí tẹ́ ẹ lè tààpù látara ẹ̀ owó mi lórí. Kẹ́ ẹ tó wá béèrè nǹkan tẹ́ ẹ fẹ́ wá béèrè lọ́wọ́ mi torí mo fẹ́ kẹ́ ẹ béèrè kíákíá náà ní mi ìfẹ́ kó pẹ́. Jẹ́ kí n sáré dáhùn question tó béèrè torí ó wà very very important gan. Ọlọ́run ló mọ ìgbà àti àsìkò tó yẹ fún obìnrin kankan láti marry. Àmọ́ tó kọ́kọ́ important fún obìnrin jù láyé yìí àtobìnrin àtọkùnrin ó ní pé kíni kó ṣe kíni kó kàwé. Tóbìnrin bá kàwé á ní ọpọlọ. Òun fúnra rẹ̀ á lè dá decide. Òun fúnra rẹ̀ á lè mọ̀ pé ẹni báyìí wà òkè fún mi. Ṣé o mọ̀ pé téèyàn bá ka ìwé ọgbọ́n ní lọ́tọ̀? Ẹni tó kàwé ó máa ń mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sí tòsì. Ó máa ń mọ nǹkan tó yẹ tó tọ́ ní àsìkò tó tọ́ tó dẹ̀ yẹ. Ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé wọn ò ní opportunity pé kí wọ́n rán wọn níwèé. Ẹlòmíì wà tó jẹ́ wípé kò ní agbára tó láti lọ sí school. Àmọ́ àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní opportunity láti lọ sí school tí wọ́n dẹ̀ rán wọn àmọ́ wọn ò fọkàn sí. Wọn ò fẹ́ ṣe. Ẹgbẹ́kẹ́gbẹ́ ni wọ́n ń kó káàkiri. Ẹgbẹ́kẹ́gbẹ́ kẹ̀dẹ̀rẹ̀ ó máa ń bà wà rere jẹ́ ni. Àmọ́ téèyàn bá kọ́kọ́ kàwé kò sígbà téèyàn kọ́kọ́ bá sọ fún ẹ wípé ìgbà báyìí ni kó lọ marry àbí ìgbà báyìí kọ́ ni kó má marry. Tó o bá kàwé wàá mú àsìkò tó tọ́ fún ìwọ fúnra rẹ̀ wàá mọ̀ pé yes mo ti deal that this is the right time for me to do this because relationship ò ṣe nǹkan téèyàn kàn lè dédé sáré wọ̀. Ìwọ fúnra rẹ̀ máa mọ̀ pé o ti capable tó fúnra rẹ̀ that you are ready for marriage. Tó o bá ready tó o bá lọ wọnú ẹ̀ bó o ṣe sáwọ̀ ló ṣe bá ṣe kí ni ló ṣe bá sá jáde. Ohun tí máa ń kọ́kọ́ sọ fún obìnrin yẹn ni pé first thing àwọn ọmọbìnrin kékèké please má kẹgbẹ́kẹgbẹ́ ká ìwé ẹ dójú àmì bó ṣe tọ́ bó ṣe kí ni o bó ṣe yẹ abẹ́yìn ọkùnrin náà kọ́ ni ẹ máa tàn wọ́n títí ẹ máa fi ba orí wọn jẹ́ ni. Obìnrin tó bá wà ní ọmọ kékeré láyé ìsìn tó bá ti gbà kọkùnrin tọ̀hún wọ́n ń gbé lọ klọ́ọ̀bù wọ́n ń gbé lọ sí pàtí wọ́n ń gbé lọ sóríṣiríṣi nǹkan wọ́n ń gún mọ́lẹ̀ ń bí ọjọ́ iwájú ẹ̀ ló fi ń ṣeré. Ṣé tí mo sọ fún yín ṣó yé yín ṣá? Ẹ má jẹ́ kẹ́rù bá yín ẹ má jẹ́ káyà yín já. Listen, you are making a whole lot of sense. Làákàyè ò ní jọba mi ò bá ti yín wá o. Torí ẹni tí mo fi wá rẹ̀. Wọ́n kú mẹ́yìn kí ló ṣẹlẹ̀ gan-an? Ó ṣíwí ni kí ló ṣe bíbí? Wọ́n ti mẹ́ra bọ́ bíbí wọ́n ní tí máa ṣe fún ọ. Ọlọ́run pàwọ́ bí ẹgbẹ́ wọ́n jíjà lájà ẹgbẹ́ yóò máa dì ní. Ó máa dì ní. Kálàwọ̀ ẹgbẹ́ bí. Ìwọ mo wá rí. Ó lè dáa fún ẹ. Ayé ò ní dáa. Wọ́n máa wá ìtì ni ìwọ wèrè yìí àbọ̀yá wèrè orí ẹ̀ tí ẹ̀ ti dàrú tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n bí gbogbo ẹ̀yin wèrè pátápátá mo máa sọ bẹ́ẹ̀ fáàmù mi lẹ́wà mo mọ ikú tó pa yìí mo dẹ̀ mọ tó jẹ yín. If you know what is good for you ṣé wèrè ẹ lọ sọ́kan o mo ṣe mí tì pẹ̀lú àwọn ọmọ lọ́wọ́ o. Please hug me. Ọ̀gẹ̀ báwo bí ó lè ọ̀gẹ̀ kókó rí burúkú. Ẹ ti tọ́ wèrè. Mo jà ọ́. Ẹ ti tọ́ wèrè. Kò dé yé mi mọ́ báyìí wèrè sì lè máa ní àwọn nìkan kí. Wọ́n lọ sáré. Kí ló ṣẹlẹ̀ gangan? Ibi tá ti ń ṣe mítìnì pẹ̀lú bọ̀dá Sam ni wèrè kọ́kọ́ wà ó kọ̀ scatter everywhere ni. Ó dàbí pé wèrè yẹn bọ̀dá Sam ló ń lé. Wèrè tágẹ́tì bọ̀dá Sam. Báwo ni wèrè náà ṣe rí? Ó wọ àǹkárá báyìí, ó wá gbé ṣẹ́ẹ̀tì lé lórí. Ṣé kò ń ṣe wèrè ta pàdé tó wọ àǹkárá tó lo kinní tó sùn? Ọ̀sán òun ni. Wèrè tó wọ ṣẹ́ torí àǹkárá ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin gbọ́ báyìí ló gbà níbẹ̀ ẹ̀yin ọ̀dọ́ pásítọ̀ báyìí ló gbà wọ́n. Ọmọ ìjẹ́ pé tí níbo lásán ló fi lọ náà ọmọ ìjẹ́ pé tí níbo lásán ẹ wọ báyìí. Ẹ jẹ́ tètè. Wọ́n ló bó wà ní bọ̀bọ̀ ìwà àbáyébó ló gbà lọ. Lẹ́yìn mi bí bàjẹ́ ó tún wá mi débi ó wá mi débi. Ká ní bọ̀bọ̀ èdè mọ̀ wípé tóun bá họ́ọ̀gì mi ara mi máa move.
ó dẹ̀ máa gbé mi jura àbáyé. Ṣebí kò ní sá fún mi. Tó tí mo máa ń ṣe báyìí fún mi, just ordinary hug. Ló dẹ̀ ti rí olúwa ìbáyìí. Olórí burúkú ni ẹni. Ó ń gé mi jẹ, ó máa dì ní. Kò gbé ẹjẹ wèrè. Ó máa dì. Lẹ́mi. Lẹ́mi. Kò ní dáa fún ẹ. Má bẹ jẹ́ bẹ. Sweetheart. Tani. Honey. Àbúrí ẹ burú. Jẹ́ ìbéèrè jẹ́. Come downstairs. Máa gbọ́. Mo àpì àsìbí ni. Mi mọ̀ mọ́ egun bí àìsú ẹ̀. Èmi ogun giri láyé mi. Mo ṣàkọjú kí gungi lọ. Mi ogun giri. Ìbẹ̀rù ẹ ló jẹ́ kí n débi mi dẹ̀ mọ́ mú egun bí jọ ṣàánú máa lọ. Ọ̀gbẹ́ni mo ní kò calm down and hold me. Calm down. Ṣàbíjọ. Ọ̀rẹ́ ìgbókun rẹ̀ tó bá kó mẹ́sàn-án àfọkúta fọ́ọ̀rì ẹ̀. Wá àlàyé a ti ń bá wèrè lọ fà á máa já sọ́fà. Wá wọ́n ti géètì èmi lọ èmi máa fòkúta fọ́ọ̀rì ẹ̀. Wá má bàa sọ slang olórí burúkú àti bá wèrè lọ fà á máa já sọ́fà. Má sọ slang gẹ́lẹ́ ni àbíkẹ́ gbàdà lọ́wọ́ ẹ̀. Ẹ̀dùn sẹ́yìn mo fẹ́ ògì ni sẹ́yìn mo fẹ́ ògì. Sẹ́yìn mo fẹ́ ògì jọ. Ayé mi kí mo kò Ó lè ṣe lórí igi kí ló ṣẹlẹ̀? Mi mọ̀ mọ́ ìdórí igi mo ti sáké òsì ní bí mo èdè mi kò yé mi ò lè dá sọ̀kalẹ̀. Mo bá olè ṣe wá gùn bíbà. Ọlọ́mi mọ̀ mọ́ èdè mi ọlọ́mi mọ̀. Kò yé mi mọ̀ mọ́ èdè mi. Fẹ́ kí ló wí? Mi mọ̀ mọ́ èdè mi sẹ́. Ẹ wo bí ẹ̀mọ́ tó ṣẹlẹ̀. Yẹ́n mọ̀ kí tó bá dinú ewu èèyàn mọ bó ṣe máa ń gòkè. Bí mo máa sọ̀kalẹ̀ báyìí kò yé mi. Sọ ti ẹjọ́ bá àwọn àkọ́ kí n fi tilẹ̀ àbí kí ọkọ bẹ̀rẹ̀ jẹ́ tẹ̀ mọ́lẹ̀ bẹ̀rẹ̀. Olójú ẹ̀yìn. Báwo ni nǹkan? Ẹ̀yin ìyá ayé mo rí yìí. Ẹ wò, èmi náà mo sọ pé dandan ẹ̀yin mo fẹ́. Èmi ni mo fẹ́. Bẹ́ẹ̀ ni èmi mo sọ pé ẹ̀yin mo fẹ́. Kí lẹ fẹ́ mi fún? Ṣé mọ̀ pé ọ̀rọ̀ àwa obìnrin àbòsí díẹ̀díẹ̀ àmọ́ wà nú ọ̀rọ̀ wa. Òun mo ṣe sọ pé káwọn náà ká lọ kán wá fojú ara wọn lé wò. Sàámú à ń lọ bì kan ni a dẹ̀ ti forí pé ẹ̀yin ni ẹ máa gbé wa lọ ní dandan. Bó ti rí gan-an. Mi ń gẹ̀tì bó ti rí gan-an nìkan mi ń gẹ̀tì ẹ̀. À ń lọ bì kan ni gbogbo àdẹ̀ ti ṣe meeting àná ilẹ̀ máa gbé wa lọ. Gbé yín lọ bo. Àkúrẹ́ là ń lọ a dẹ̀ sọ pé ilẹ̀ máa gbé wa lọ. Èmi ni màá gbé yín lọ. Bẹ́ẹ̀ni. Lọ Àkúrẹ́. Bẹ́ẹ̀ni. Kí ni mo fẹ́ lọ gbé yín ṣe l'Ákúrẹ́? Ọlọ́run jẹ́ kẹ́ ẹ mọ yàrá yín bọ́dà Sàámú. Mo rò pé nǹkan ń ṣe yín ṣá. Bámbàm ṣe nǹkan ò ṣe ẹ́ ṣá. Ẹ fẹ́ ṣèdánwò ṣé mò ń wa taxi ni àbí mò ń ṣiṣẹ́ ní gáràjì àbí irú àrífín burúkú wo lélẹ̀ ẹjọ́ tó lọ iṣẹ́ wo lẹ bá a máa ṣe tẹ́ ẹ fi believe pé ẹ busy jù mí lọ. I am a very busy man in the community. Bọ́dà Sàámú. From one place to the other ẹjọ́ ta ló busy tòmí nù yín kí lẹ̀ ń ṣe. Bọ́dà Sàámú ìgbà tí mo ti gbọ́ pé lẹ fẹ́ gbé wa lọ inú mi kàn ń dùn ni pé ẹ̀yin gángan lẹ máa gbé wa débẹ̀. Inú ẹ̀ ń dùn ipé mi ni mo fẹ́ drive yín. Bẹ́ẹ̀ ni ẹ máa gbé wa débẹ̀. Mo ti rí pé nǹkan wà lára yín. Ẹjọ́ ṣé torí àpọ́nlé tí mò ń fún yín ní gbogbo eléyìí ṣe ń ṣẹlẹ̀ sí mi. Gbogbo àrífín tẹ̀ fi ń kàn mí ṣé torí àpọ́nlé ni ó dà kò sí wàhálà tí bá fẹ́ gbé yín lọ sí Àkúrẹ́ máa gba 70,000 naira. Bọ́dà Sàámú 70,000 yẹn ti pọ̀ jù. Orí ẹ̀ ò pè pẹ̀lú tó sọ yẹn ó ṣe lọ pọ́kú àbí kó pe dádì ẹ̀ kó ní kó wá gbé yín lọ sí Àkúrẹ́ lápè wọn kó ní kó wá gbé yín lọ Àkúrẹ́ 70k ni màá gbà. Bámbà ìwọ ọmọ wò ń tiẹ̀ Bọ́dà Sàámú tẹ́ ẹ bá gbé wa lọ ẹ gbà 70,000 ọ̀dà èmi ò fún yín ní 80,000 gbà náà. Ẹ̀wọ̀n gbẹ nice ṣẹ́wọ̀n gbẹ nice tí mo dẹ̀ tún máa jẹun lọ́tọ̀ tó jẹ́ ká ilẹ̀ máa tún fún mi lówó oúnjẹ kò dẹ̀ possible kí n lọ Àkúrẹ́ kí n má sùn 5 star tẹ̀ ilẹ̀ máa gbò tẹ̀ bẹ́ẹ̀ 80,000 náà kò bá ta ló ń ṣe nǹkan náà. Gbárí yẹ. Gbárí ni. Gbárí yẹ. Àbáyé yìí fẹ́ gbá dànù ni. Ṣé ayé gbogbo yìí fẹ́ gbáyọ ó fẹ́ gbáyọ ni mo rò kò rí àwọn eléyìí ó Gbárí yẹ yìí wò ló. Ayé mi o kí mo jókòó lé. Má jẹ́ káyà yín já. Ẹ wúyá sádà mẹ́yìn. Ẹ má jẹ́ kẹ́rù bà yín. Hello. Jọ̀dún Ọlọ́run fẹ́ bí rẹ̀ jọ̀dún Ọlọ́run jọ̀ mí mọ́ nọ́mbà tó wà
nínú wèrè àgbáyé jọ kí ni mo rà lọ́wọ́ àwọn wèrè tó jẹ́ pé wèrè máa àdúgbò mi all the time kí mo rà lọ́wọ́ wèrè àgbáyé. I need a favour from you. What is the favour from me? Hug me. Bọ̀dá Sàámú ẹ dìde hug ẹ. No, mi mọ mi ní hug ni. Ṣé HUG náà ni hug? Òun náà ni. Mi ò gbé. Hello. What? Má ṣe abẹ́ sí mi. Kí ni? Pàdé. Ẹ̀rù ló ń bá mi. Yóò ṣàbẹ́ sí ẹ̀rù ló ń bá mi. Ẹ̀rù ló ń bá mi. Kí ni big deal nínú kó hug me? I mean just ordinary hug. Why are you so selfish? Mi ò lè ọ̀gẹ̀. Mi ò lè ọ̀gẹ̀ jọ. Ní halẹ̀ mọ́ bí èmi ò jíjẹ́ ọkùnrin. Èmi ọkùnrin tí èmi ọkùnrin. But fine. Tí o bá lè hug mi. Be ready for this. Ṣá ẹ pa ni. Bọ̀dá Sàámú ẹ hug ẹ. Bọ̀dá Sàámú ẹ dìde máa wọ. Ẹ má wọrí mo lókì gbẹ́. Okay. Ẹ má wọrí mo lókì gbẹ́ tiyín ló lè. Bọ̀dá Sàámú ẹ súnmọ́ wọ. Tiyín ló lè. See Ada Obani walk. Here is my baby. I see. Mi ò ní anti-acid. Mo máa wẹ̀ láti orí ẹ̀. Dé ìkọ́nú ẹsẹ̀ ni. Ready. No, get up! Are you ready for the hug? Mo lè kiss gan. Come closer. No, má stress. Come closer. Ṣebí pink lips rè, mo lè kiss. Come closer! Èmi ni. I'll say the real. No, má stress. Oya, ṣípá. Mo ti ṣípá. Kó mi múra. Mo ti. O ti rí orí mi le. Orí kò dákú. Nǹkan kan wà lára mi tẹ́mi gangan ò mọ̀. Anti-arébi wà lára mi. Olúrébí gangan ló yẹ kó máa pè mí. Kì í ṣe babalájá o. Olúrébí ló yẹ kó máa porúkọ mi. Bẹ́ẹ̀ni, anti-arébi wà lára mi. Èmi ẹ̀dà fún ara mi. Olókọlù mi. Èmi ẹ̀dà. Iná kọlù. Èmi ẹ̀dà. Dani. Àwọn ẹgbẹ́ tó ti ya wèrè tí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ aṣáàna tí ẹ dà wà lára mi tó bá pò mí báyìí tí wọ́n máa ń bá wọn ni àbẹ́ máa rí different episodes wọ́n tó wá lọ kọlù mi àìmọye wèrè tí mo ti ṣẹ́gun ní different episodes tó wá lọ kọlù mi èmi onínú ẹ dà. I have magical spirit. Mo sọ bẹ́ẹ̀ èèyàn kan lè wá tẹ́sí mi mọ́lé ṣé orí wá gbára jà gbára lọ. Ibo mo wà ọ̀rẹ́ ti yá. Kí lélẹ̀ lára mi? Ẹ gbà mí. Kí ló ń ṣe? Ejò kí ló ṣẹlẹ̀ bí ejò? Ara ẹ̀ ṣe kí ni? Ó yà mí lẹ́nu kí ló ṣẹlẹ̀? Bọ̀dá Sàámú. Ara rẹ̀ ti balẹ̀ o. Ọ̀dà ìgbára rẹ̀ ti balẹ̀ o. Kí ló wà lára mi? Kí ló wà lára mi? Ẹ̀wọ̀ ti ṣe nọ́mà kò tó yìnbọn mọ́. Ó ti ṣe nọ́mà. Èmi ò tí ì gbàgbọ́ nípa rẹ̀ ti yá ara ta ló yá. Àrè ní ìyá. Ẹ̀wọ̀n kí wèrè mọ mọ́tò tó possible kí wèrè má da. Mo tí kò fún gbàgbára ìbalẹ̀ nìyẹn o. Ara ẹ̀ ti yá. Ká ní kò kí ẹ̀ kó jẹ́ kí n tẹ̀ ní orí ẹ̀ sí yìí. Bẹ́ẹ̀ni. Ní pé alágànnà ó ṣàdùn fẹ́ dìmọ̀ mi tipátipá. Ó wá padà dìmọ̀ mi tán ara ẹ̀ wá balẹ̀ wọ̀. Ẹ wò pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ṣàlàyé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe explain ni. Ọmọ tí mò ń rí tó ń ṣe bí alágànnà yẹn ó fẹ́ jọ ìyàwó yìí sọ. Èmi ò mẹ́ni tó ń jẹ́ ìyàwó yìí sọ. Gbogbo ara ló fi ṣe rùn àlòrín ó nírùn lé èkánná orí èkánná irun wà ń bẹ̀. Ọ̀dà ohun tí ẹ̀mí Ọlọ́run sọ fún mi nípa ìtumọ̀ àlá yẹn ó ní wípé ẹ gbìyànjú kẹ́rí wípé ẹ ò ta ènìyàn kankan nù. Gbogbo èèyàn tó bá ń fẹ́ gbìyànjú láti súnmọ́ yín ẹ rí i dájú wípé ẹ ń kó wọn mọ́ra. Mo mọ̀ yín gẹ́gẹ́ bí ènìyàn tí inú ẹ̀ yọ. Mo mọ̀ yín gẹ́gẹ́ bí ẹni tó máa ń ṣàánú fáwọn èèyàn. So lásìkò yìí ẹ jẹ́ kí àánú yín yẹn ẹ jẹ́ ó tún pọ̀ sí nípa kíkó àwọn ènìyàn mọ́ra. Ẹ rí wípé ẹ má sọ̀pọ̀ ọ̀rọ̀ yín ẹ má sọ̀rọ̀ ó wọ̀ mí létí. Ọmọbìnrin tí mo sọ fún yín lójú ìran yẹn bó ṣe dìrọ̀ mọ́ yín tẹ́yin náà dìrọ̀ mọ́
ẹ rí wípé ágànnà tó wà lára ẹ̀ ó fi sílẹ̀. ìyẹn ló wá ń túmọ̀ sí wípé tí ẹnikẹ́ni bá wá ìrànlọ́wọ́ dọ̀dọ̀ yín tẹ́nikẹ́ni bá súnmọ́ yín tẹ́ẹ̀dẹ̀ gba ẹni yẹn ó ṣeé ṣe kí àwọn ogun tó bá wà nú ayé ẹni yẹn kó fi sílẹ̀ lọ. Magical ẹ sọ pé búrẹ́dì magical ẹni bèbè I try now I get it ṣé àmọ̀ kí mo nice mo mọ̀ bẹ́ẹ̀ ṣé àmọ̀ kí èèyàn gidi ni mí ṣé àmọ̀ kí tí bí ò bá nice bí ò bá dẹ̀ kó yàn mọ́ rárá láyé mi báyìí sọ fún mi pé ẹ lè gbà fún ẹ lè gbẹ̀ṣẹ̀ ṣé àmọ̀ kí mi mọ̀ kí máa bá orí ń bì yàn kí máa bẹ́wò àti búrẹ́dì ó ní mo sáré lọ báyìí gbàgbé wa ara fún mo nice ni I will continue to be doing good. Bàrà Sàámú tẹ́ ẹ bá wá jẹ gbogbo ilé ìtàn báyìí kí ni mo fẹ́ jẹ. Oúnjẹ mi láwọn alàgbà máa ń jẹ. ká lọ kábọ̀ kan ò sí níbẹ̀ o Saamu bọ̀dá Saamu Alajo. Kí ni túmọ̀ gbogbo ilé báyìí? Èmi ò máa ń láìkì ìdádúró o. Sójú gàrí kóńgò kan tí mo ní kó wọ̀n fún mi lọ níbẹ̀ yẹn tó dẹ̀ pẹ́pẹ́pẹ́ báyìí. Bọ̀dá Saamu ẹ má bínú mò ń bọ̀ ẹ má bínú. Mo ti gbọ́ ẹ. Bọ̀dá Saamu. Mo ń gbọ́ yín o. Ẹ wo, mo kúrò níbi tí mò ń gbé tẹ́lẹ̀. So, mo dẹ̀ ní ibi tí màá wà for the main time. Ibẹ̀ wo ni? Ibi tí mò ń gbé tẹ́lẹ̀. Ṣó wo ni? Rárá, kò wo. Òjò lé yín kúrò ńbẹ̀. Mo kàn kúrò ńbẹ̀ ni, but mo mọ̀ pé vacancy wà nínú ilé ọ̀dọ̀ yín yẹn. Tó bá tiẹ̀ jẹ́ níwẹ̀ tẹ́lẹ̀ fi mí há, mi ò dẹ̀ ní mind tó bá jẹ́ yàrá yín náà ni. Just for the main time kí n wà ń bẹ̀. Mi gbọ́. Tó bá jẹ́ yàrá ọ̀dọ̀ yín, mi ò ní mind ta. Ṣó lè bá mi tún mẹ́ sọ jọ bá mi tún side yẹn sọ tó bá jẹ́ yàrá wo. Tó bá jẹ́ yàrá ọ̀dọ̀ yín gangan mi ò mind. Tó bá jẹ́ yàrá ọ̀dọ̀ mi. Bẹ́ẹ̀ni. Oh mind. Bẹ́ẹ̀ni. Bómi ò ṣe lè tán láyé ní wèrè ò ní tán láyé yìí. Bóòrùn ò ṣe ní tán làsíwí ò ṣe ní tán láyé mo dárò inú yàrá mi. Mo wé rí bí ẹgbàá tó fi ná yan. Jọ̀bá bínú báwo la ìjọba sunú yàrá. Bọ̀dá Saamu mi mọ̀ pé yẹn lẹ ń rò èmi máa kọjú sógiri ẹ̀yin náà kọjú sógiri adẹ́sùn. Má bínú in the ratio and the sequence and the four corner of the room in the law ògiri mélòó ló wà nínú yàrá. Ògiri mẹ́rin ló wà nínú yàrá. Ògiri mélòó ló máa ń dojúkọ tán bá sùn lálẹ́. Èmi máa dojúkọ ògiri kan ẹ̀yin náà dẹ̀ dojúkọ ògiri kejì. Nítumọ̀ wípé mi àsunlẹ̀ ńlẹ̀ ìwà sun orí bẹ́ẹ̀dì. Mi ò mind. Kò ní dá fọ́ta ẹ̀. Ọ̀tẹ̀ ẹ̀ bá wo ni mi mọ̀ bí tọ́tẹ̀ ẹ̀ wà bí mọ̀ ọ̀tẹ̀ ẹ̀ lè lówó lọ́wọ́ kò ní dá fún ọ̀fra rẹ̀. Orí ẹ̀ bàjẹ́ ni. Ó dẹ̀ lóun mind inú yàrá mi ìgbẹ́ mi lè súnlẹ̀ ńlẹ̀. Ọ̀sán ni mo máa ń di gbogbo ilé ìmọ̀ràn bẹ́ẹ̀ ni pé mò ń lo ojú ogun. Tó bá dalẹ̀ báyìí títí gbalaja lọ́nà ẹ̀kọ́ mo máa bọ́ everything mi máa bọ̀ tán ni. Mi ò kì í fẹ́ kí nǹkan kan wà lára mi tí mo bá sùn lóru jọ. Wọ́n jẹ́ mọ̀ kí bó ṣe wà bó ṣe rí tọ́rọ́ tọ́rọ̀ àdùn òṣì wa máa jarun pa. Mo máa jarun pa. Mo máa jarun pa. Tí bá ti wàá bọ́ṣọ̀ tán jọ tó bá jarun pa dẹ̀ kí ló máa forí kìíní mi ṣe ná? Wàá fi tàkótó àbí wàá fi play jọ kí ló máa fi ṣe? Bọ̀dá Saamu mo mọ̀ pé lè ṣe bẹ́ẹ̀ mo mọ̀ pé decent any self control. Orí ẹ̀ ò pé self control owó ni èmi àtẹ́jọ́ ń gbé ni àbórí ẹ̀ bàjẹ́ ni ìwọ ló ní self control ayé mi ni àbí mo print ẹ̀ sórí fóònù. Àbúrò èlélẹ́yìn ni ó lè sọ mí di Google. Bọ̀dá Saamu. O ti Google nǹkan mi wọ́n ní self control lórúkọ mi. Bọ̀dá Saamu mo mọ̀ pé máa ráyè ní yàrá ọ̀dọ̀ yín mo mọ̀ pé máa rí àyè. Ó dà pé orí ẹ̀ ò pé àjẹ́ burúkú. Bọ̀dá Saamu a ní kẹ́ ẹ máa kóyàn mọ́ra ẹ mọ̀ pé gbogbo wa la láìkì yín nínú community ẹ máa kóyàn mọ́ra náà. Tó gbọ́n tó sọ ṣá. Mo gbọ́ nǹkan tó sọ. Ó lóun fẹ́ sùn nú yàrá mi fọ́sẹ̀ kan. Èmi ò dẹ̀ kí n wọ́ṣọ̀ sùn. Òun wá ń kọ́ ó dẹ̀ sọ lójú ẹ̀ ń sìn ó lóun máa ń jarun pa jọ̀kú wá jarun pa láàrin òru ọmọ tó gbẹ̀ tán tó dàbí ẹni tí gìrì ń gbé yìí kó lọ́ọ́ fẹ́ yín dákì ní mi mú àbí kó fọwọ́ gbà fún kó fún pa ẹni jarun pa jọ kí ló máa ṣẹlẹ̀ náà gbé gàrí bí fún mi. ṣẹ́wó oṣù bóyá lọ́gà má bínú mi ò rí ẹ bóyá lọ́gàrí mọ́ra àwọn oníranu òṣèyàn ra dára. èèyàn kan sáré báyìí èèyàn kan ságbà bí akọyin síta ló lọ yìí. Ẹ jọ ṣé nǹkan tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn ṣe mí nẹ. Mo mí ìnẹ̀ náà ṣé màá máa fi ṣeré ni mo mí ìnẹ̀. In fact mo rí i pé kankan ń ṣe yín lóòótọ́ ṣẹ́rẹ́ ẹni tẹ́ wá bí kò sí ilé ó yá ẹ wá máa lọ. Ẹ má lé mi alájà. Ẹ wá máa lọ ṣẹ́rẹ́ ìwọ ní kẹ́ẹ̀dìdẹ́ kẹ́ máa lọ. Báàgì sì wà bí ṣé rárá tí mò ń sọ
ẹ wò mí tiẹ̀ ní fa kọ́kọ́ ṣé rí báàgì méjèèjì tó wò yìí ọ̀tẹ̀ ẹgbẹ́ ní wíẹ̀ tó bá wí ò bá jẹ́ nú gọ́tà ò bá jẹ́ nú gọ́tà ò bá ìdodo ni ọ̀tẹ̀ ò bá ìdodo ò bá ìtorí àkìtàn ibikíbi. Bùrọ̀dá Saamu kí mo ṣe yín kẹ́ tó jáde lórí ọ̀rọ̀ báàgì àmọ́ mi tún mẹ́rin tó tún wá hang picture yín síbí báyìí àbí kí ni gbogbo eléyìí. picture ẹ̀ wo náà hang síbí ó yẹ kí dagari ìlú ẹ̀ lójú ni bẹ́ẹ̀. Rosa! Rosa! What best? This is beautiful. Rosa, this picture is beautiful. This picture right here is elegant. Rosa mo bọ̀, ẹ kí n múra báyìí. Ẹ kí n wọ aṣọ báyìí. Ìgbà ò lè ya picture ẹ tẹ́ sọ fún mi bọ̀dá Saamu. Ìgbà ò lè ya picture. What? Ojú nìkan ni tèmi nínú picture yìí. Ó dà pé Photoshop ni. Stop it. Stop it. Stop it. Dúró tán ni mo sọ. You know, this is my picture and I love my picture. 100. But no picture tí mo wò ojú yìí nìkan, ẹyin ojú yìí mú ẹnu nìkan tèmi ń bẹ̀. Torí this is you. Ó dà pé bọ́dì oní bọ́dì ni bò tó jú ní tèmi. Ọlọ́run mi ìfọ̀bí ó tèmi, ó find out. Mo ìwà ní picture ọmọ mi rántí kan lára àwọn orin tí mo ti compose tíkẹ́tíkẹ́. Hello. In this life, I will make it, oh. I will be the greatest person, oh. Báyé fẹ́, mo ní báyé kọ́. I will be Odogun in my time. Àwọn òmùrí yẹn ó yẹ kó o ti gbé. Ó dà bá gbọ́ báyìí. In this life, I will make it, oh. I will be the greatest person, oh. Báyé fẹ́, mo ní báyé kọ́. I will be Odogun in my time. Bro Sam, I've been gone and came back worse more than how I left. This right here is my bag. And that, my handwork. Bro Sam, I've been gone to the east, to the west. It's cold, a cold world out there. So now, I'm back to you, my master. Just like the prodigal son. Bro Sam, have been beaten by the sun, beaten by the rain. So much suffer. Bro Sam, please, pardon and forgive me. Saamu, this is your handwork? My handwork. Right here, there, bag, right? It's my bag. So you remove my hand right here, you put it on another person's clothes right here. Yes, sir. So, to be sincere, you are back to beg the king of the 10 communities. Right. You're the king. No problem. You have been forgiven. Sam, I told you, man Rahi is a man after God's heart. King David. In this life, I will make it, oh. I will be the greatest person, oh. Báyé fẹ́, mo ní báyé kọ́. I will be Odogun in my... Nítorí ṣé mi ti sọ fún ẹ pé mi ò fẹ́ rí ẹ mọ́ láyé? Ṣé mi ò sọ fún ẹ pé láyé? I don't want to see you again. Ṣé mi ò sọ bẹ́ẹ̀ fún ẹ? Ọmọ lọ máa fọ orí ẹ̀ dáa. Bọ́dá Gani, olórí burúkú lọ́mọ yìí.
so o tún lè padà wá bí ládùúrú gbogbo nǹkan tó ti ṣe fún mi àbí. Because that contract is very huge. 1.2 million naira ló wà bẹ́ẹ̀ man. So nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé kò tíì sí ilé àti mọ́tò bẹ́ẹ̀, ṣé you understand? So like bẹ́ẹ̀ bá ṣe ń kọrin sí, bẹ́ẹ̀ bá ṣe ń produce sí tẹ̀ ń kó wálé fún wa, wọn la máa fi determine bóyá a máa fún yín nílé àbí mọ́tò bí ẹ wọ̀ tẹ̀, ṣé you understand? Jọ orin mélòó ló máa kọ́kọ́ tó di pé ẹ fún nílé àti mọ́tò? Mr. Man ṣe ń get me sí. So tẹ́ bá ti kọrin yẹn dáadáa, ó jẹ́jọ́ mi. ṣé you understand? Bẹ́ẹ̀ bá ṣe kọrin sí, ni a ṣe máa fún ilé àbí mọ́tò sí, ṣé understand? So just go ahead and sign, go ahead please, go ahead and sign. Mo rò kò rí ẹ bá tó o bá tọwọ́ bọ̀wé yẹn, èmi fúnra mi ni màá tàjẹ̀ sẹ́wọ̀n ju bírò lẹ̀ àbórí ẹ̀ ò pè ní. Ṣé ló mú ẹ̀ tó ìdí tó fi ń gbọ̀ngbọ̀n òṣì 1.2 lọ́dún kan? And listen, this is not our contract. Kò yẹ, mo ní conversation pẹ̀lú ọ̀gá yín and we have the ready-made agreement. Agreement adé ni ó ní kẹ́ lọ state jáde kẹ́ jẹ́ kó sign síbí. Tí ó bá ti jẹ́ agreement yẹn, then no contract ti ẹ̀kọ́ ìkòlẹ̀ ní sign kò ní sign. Hello Mr. Man, kí ló dé tẹ́ ṣe ní kó má sign contract ẹ̀? Kí n la? Ṣebí kan tó wà ní contract yẹn ó dẹ̀ gbọ́dọ̀ sign ẹ̀. Òun ló fẹ́ kọrin, ṣẹ́yìn ni manager ẹ̀ ni àbí? Èmi ni mo fẹ́ kọrin púpọ̀ nínú orin tó máa kọ àjọ máa compose ẹ̀ ní àbí báwo? Oh, gba contract yo, má sign anything, don't sign anything. Bro Sam, this is 1.2 million. Abi 1.2 million naira. Bro Sam, this is money. Mo fẹ́ hide ẹ̀ fún ẹ tẹ́lẹ̀ ni. At this point kò sí nǹkan tí mo fẹ́ hide mọ́. Times 4 owó tó wà mí ni mo fẹ́ gbà lọ́wọ́ ọ̀gá wọn. Times 4 ó ní mo gbà fún ẹ látọwọ́ ọ̀gá wọn. Ìwọ ṣàfarabalẹ̀ máa wò mí. Kò yẹ mọ heart as a manager ni. As a manager, do you get it? Mo yà wọn kankan mi ni mo hide síra wọn. Àwọn bí ẹ fẹ́ ṣe jìbìtì ni kò dé lè work. Hello Mr. Man. Mr. Man, what are you trying to say here? Ẹ sọ pé ẹ ti rí ọ̀gá wa. Fine, ọ̀gá wa nìyẹn. This is my own territory. I have the right. Mo ní láti control anything bí báyìí. Fine now. She understand? Contract mo award fún nìyẹn and that's the contract. Ṣé o mọ ọlá nǹkan tó ń jẹ? Ọlá wípé mi ò ní nọ́mbà ọ̀gá yìí yẹn mọ́ ni. Ọlá pé kò sí nọ́mbà yẹn lọ́wọ́ mi mọ́ ni. Tí ẹ lè di nọ́mbà àwọn tó nípa ọ̀gá láti travel out. So àwa ni alpha and omega bíbà wa la control bíbà yìí. Tó bá travel ṣe bó bá padà wà bí. Now I see. Mo ti ní pé ẹ fẹ́ play prank kan bí ni. Ohun tẹ́ ẹ dẹ̀ fẹ́ ṣe ni wípé bóyá ẹ ti ní artist kan tẹ́ ẹ fẹ́ lo gbogbo àwọn àǹfààní tọ́gà yín kan lẹ̀ fún òun. Ẹ fẹ́ gbé fún artist yẹn. Ẹ wá gbé léyìí. Ẹ wá fẹ́ gbé fún òun. Kò lè work. What is travel out? This is not our contract. I said it. This is not. Yes, this is not our contract. Kì í ṣe contract tiwa. Bẹ́ẹ̀ni, get the contract tiwa fún wa. Ó lè ní ẹ́. Gbogbo àwọn nǹkan tó sọ̀rọ̀ di contract. Ó fẹ́ ṣe kí ni? Ó fẹ́ lọ gbé fún artist mi. Irọ́ ni. Tọ́tún, stand up. Let's go. I will get your boss number. Get the number ọ̀gá yín. Irọ́ ló pa. Let's go. Why is this for shit, man? Fuck shit. Ṣé Jasha? Brasam. Ẹ̀yin ni mo wá rí. A máa ń ní àwọn difficulties ní company wa tá bá fẹ́ employ àwọn èèyàn. So mo dẹ̀ rí pé at least gbogbo community member wa tí ó wà London yín ẹnu yín máa ká àwọn boys tó wà ládùúgbò so that bẹ́ẹ̀ ni dẹ̀ ṣe ká wọn yẹn we want to get those guys employed through you. Nǹkan tí mo ṣe wá nìyẹn. Kò ní bàjẹ́ fún yín. Àmín sà. Ayé yín ò ní bàjẹ́. Àmín. Wípé ẹ̀rọ rere kan community wa. Ẹ dẹ̀ wò pé ọ̀dọ̀ mi ni kó ti wọlé wá kò ní bàjẹ́ fún yín o. Pé àwọn boys tó wà ládùúgbò tẹ́ bá fẹ́ employ wọn àtọ̀dọ̀ mi ló ti mọ̀ àlọ́bá ni mí. Adé orí mi ò ní sí mọ́. Kò sí kankan nínú àwọn boys tó wà ládùúgbò tẹ́nu mi ò ká. Wọ́n bí ya ẹ̀dá. Tí bá ní kó jókòó. You are very stupid. Yes, you are very stupid. Sherima yìí is self-centered. Dọ̀tún. Manipulator. A Hitler. Èmi ogun Hitler. Sherima yìí, èmi àti wọn a jọ lọ síbì kan. Wọ́n dẹ̀ sọ pé wọ́n fẹ́ sign mi contract. Wọ́n fẹ́ sign mi. Ẹ̀gbọ́n yìí torí àtẹnujẹ wọn, wọ́n dẹ̀ mú wèyàn, wọ́n dẹ̀ fàyà. Àníyẹ tó fẹ́ fún mi yẹn, ó tó mi jẹ. Kí ló kọ́ yín bẹ́ẹ̀? I'm contented with the amount. Torí ìtẹ́ ìfẹ́ jẹ, ẹ̀dẹ̀ mú yẹn, ẹ̀dẹ̀ fàyà. This is my career. This is the life I've chosen. Èmi ti make moves. I will stop from following you. I will desist from following you. Mi ò ní tẹ̀lé yín mọ́, ojú ń dẹ̀ máa já.
Mo dẹ̀ máa sọ fún ọmọ 18. I will tell ọmọ 18 that he should desist from following you. Bọ́dà Gani náà. Mo ti mọ̀ pé àwọn èèyàn ní dáhùn torí àtẹnujẹ wọn. Bọ́ ẹ máa fa àwé wọn ya. Tẹ́ bá ti wá ya ìwé Bọ́dà Gani náà kúrò lẹ́yìn yín. Ojú yín á wá já. Ẹ wo, tẹ́ bá pe dò, ẹ ní gbọ́ Remi, ohun yín ló máa echo. Ẹ̀yin ẹ̀gbọ́n àgbàyà yìí. Bra Saamu. Ẹ má sọ̀rọ̀. Ṣé mo ṣe ara àwọn loyalist tí tá ṣe ń sọ̀rọ̀ nípa wọn náà lélẹ̀? Kò sí mẹ́, ẹ má sọ̀rọ̀ lọ. Ibo la bá délé kan. Ẹ má wọrí, ibo la bọ́rọ̀ ẹ dé. Bá ṣe máa get wọn employed náà là ń sọ. To you. Ẹ má wọlé, ẹ má bẹ̀rẹ̀. Adé! Ó jẹun tó ìwọ̀n ọba community. Braga yẹn súnmọ́ bí. Ọmọ yìí, à ń jà nítorí ọjà níta ló ń jà lẹ́kùnlé o. Tẹ́ ẹ bá máa dúró pílánù oríṣiríṣi tí mo ti ṣe lẹ́fọ̀ọ́ ọmọ wẹ̀ ni. Ẹbí mi bá òkè ló wà lórí ọ̀rọ̀ artist mi níjọ torí Ọlọ́run lórí ọ̀rọ̀ Dọ̀tun ni o. Ẹ calm down, ẹ ní sùúrù, ẹ má worry. Ẹ wo tó bá tètè jẹ́ pé ẹ̀yin ni mo nǹkan tó gàrí ní ẹ̀yin. It seems he has a personal interest in you. Mi mo nǹkan tó rí ní so artist yẹn ẹ gbàgbé ó ti lọ. Ó ti wọlé tó sí nígbà yẹn. Ẹ gbàgbé ó ti lọ. Ó yà sọ pé ó ti lọ. Kò sí ojú gidi ni wọ́n. Mo ti mọ̀ wọ́n ti pẹ́. Ìgbà tó ń jìyà ni mo ti mọ̀ wọ́n. Bẹ́ẹ̀ni ìgbà tó ga ayé tí wọ́n ti wà òkè tán ti rí ṣe ni mo ti mọ̀ wọ́n. Ìgbà tó yìí máa ń kó instrument fún ṣínà àkànni ó ní mo ti mọ̀ wọ́n. Ọ̀gá mi náà. Fáwọn eléré ńláńlá fún ṣẹ̀fíwá àlàwò lábẹ́òkúta wọ́n ti tó instrument fún wọn rí. Àgbà wo ni mo àtìgbà yẹn ni mo ti mọ̀ wọ́n. Ìgbà yẹn mo ti mọ̀ wọ́n. Mi ò kankan máa ń sọ ní ìbọn mo mọ̀ wọ́n nígbà tó ń jìyà. Mo máa ń sọ fún pé mo ti mọ̀ wọ́n tipẹ́ o. Ṣé o mọ̀ Ọ̀tún Èkìtì? O mọ̀ Ọ̀tún. Ìgbà tí Davido tó fẹ́ wá play ọmọ bàbá olówó ní Ọ̀tún Èkìtì wọ́n tẹ̀lé wọn wá set instrument mẹ́. Ẹ kò ní kí ọkọ mi ẹ jẹ́ kí mo nídìí ẹ. Ẹ wo pé wọ́n mọ̀ pé tí mo fẹ́ kẹ́ ṣe tó bá ti dé gbogbo nǹkan tó bá ti rìn gbogbo nǹkan tó wà lọ́kọ̀ ní pátápátá ní kí n sọ fún wọn máa ṣe fún yín. Ní bákẹ́ndì kan ṣé wọn náà máa bá mi ṣiṣẹ́ sí i. Èmi náà mo máa bá yín fẹ́ràn sí i. Lẹ́yìn ni wọ́n wọ̀n létí ìgbà tó ń jìyà. Next week yẹn mi ò lè sí around lọ sí Germany. Mo ní meeting pẹ̀lú àwọn business counterparts. Kò speaker. Tí bá ti dé wọ́n lu speaker bí. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ra sà. Mr. Sam. Ẹ rọra sà. So báwo ni Alpha? Ẹ ti jọ sọ. Rárá o, ẹ̀yin náà ló ń dúró dè mí. Ẹ ra sà. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ra sà. Ẹ ṣé gọbọdẹ dúpẹ́ ìfẹ́ tí ẹ ní sí mi kò lè bàjẹ́ fún yín sà. Ayé yín ò lè bàjẹ́. Bẹ́ẹ̀ ni orí yín tó dórí ọlá tó dórí ọrọ̀ kò ní dórí ìbànújẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni orí tó ti kọ́gi tó ti kọ́pẹ́ tó ti ro speaker kò ní padà di orí ìbímọ́ láyé lágbára lọ. Ẹ jọ sá o ṣẹ́rí artist mi yẹn bàbá talent ńlá ni potential ńlá ni fully loaded ni. Tẹ́ bá rí gbogbo community wa mẹ́wẹ̀ẹ́wọ̀ ọdún tó bá drop album lẹ́ni tẹ́ bá release 50,000 tó bá kó ẹyọ kan lọ́jọ́ kejì abẹ́gbọ̀ ẹ má fún wa ní 10 kọ́bọ̀ mọ́. So lọ́dún kan ẹ jẹ́ ká fún ní 6 million ká fi 6 million bẹ̀rẹ̀ ẹ dẹ̀ máa fún ní flat kan tí AC wà nínú gbogbo bẹ̀ AC máa wà kitchen ó máa wà everything ẹ dẹ̀ máa fún ní kitchen àdẹ̀ máa nkúpu kitchen yẹn pẹ̀lú oúnjẹ tó pọ̀ tí èyí ṣe jẹ́ kó jẹ́ African food ló máa kún bẹ̀ lẹ́yìn ẹ̀dẹ̀ fún ní mọ́tò kan ẹ̀dẹ̀ fún ní mọ́tò kan. Ẹ̀ẹ́dẹ̀ fún pé owó yẹn pọ̀ ṣé ẹ̀yin ò mọ̀ pé èèyàn bá fẹ́ sign artist bí ẹni pé èèyàn fẹ́ invest nínú ọjà èèyàn ò lè sọ ó ló máa blow àbí kò ní blow. Dọ̀tun máa blow eléyìí máa blow sa ó máa blow tán ráúráúráúráú ní sa ẹ sà àdìtẹ́ ẹ bá rí first album ẹ tó bá kú ẹyọ kan lọ́jọ́ kejì ẹ má fún wa lówó sa ẹ má fún wa lówó mi mọ́ mi ò ṣeré o ẹ má fún wa ẹ má gbogbo tẹ́ bá ti sáyẹ̀nsì gbogbo ẹ má fún wa tán o but ẹ má sáyẹ̀nsì mi mọ́ sa tó bá kú ẹyọ kan ẹ jọ sa. As he's talking, it's like he's sure of his artists, you know. So, we know they go through.
Gbogbo nǹkan tó béèrè fún artist ni pọ̀ jù rárá tí ó jẹ́ ká ṣe. Òun kò tiẹ̀ ní choice ó máa support ọ̀dọ̀ mi ló máa wà torí kó tó di pẹ́ dé gan òun ló sọ fún mi pé kí n sọ gbogbo inú mi fún yín pé gbogbo ohun tí bá fẹ́ kí n sọ pé máa jẹ́ bẹ́ẹ̀ ni. Ẹ ti jọ sọ̀rọ̀ tó bẹ́ẹ̀. Èmi gangan mo sọ fún yín pé ẹ ṣì gan sáà. Gbogbo àwọn kan tẹ̀lé sọ sílẹ̀ náà a máa consider. Yes sir, yes sir, yes sir, yes sir. So anything tó bá fẹ́ láti jẹ láti. 0010589156 0010589156. No account number ni sir. Ẹ ṣé gan sir, ẹ ṣé gan sir. ẹ sọ fún mi kí ni nǹkan tẹ́ sọ dáadáa lọ́sọ̀ mo ṣe ẹ fẹ́ kó sack mi bẹ́ẹ̀ tó bá sack mi báwo mo ṣe fẹ́ help yín. Dódó ní kẹ́ ẹ sọ gbogbo ọ̀rọ̀ ẹnu yín. Nísù báwo ni fẹ́ lé ẹkú òní. Ìgbà tẹ́ dé sí tẹ́ ní èmi ni mo ti sọ pé ó tán èmi mo ní nǹkan tó wà lọ́kàn wọn ṣe èmi jẹ́ gẹ́gẹ́ bí ọ̀gá ni báwo lè ṣe fẹ́ kí n help yín báyìí. Ìwọ lójú wọn bí ìwọ ìdò nígbà tí mo ti gòkè ọmọ òun ló fà tó. Mo ní kó fún ní mọ́tò mo ní kó bá wálé tó ràn máa gbé mo arrange everything yẹn fún un. Mo sọ bẹ́ẹ̀ this man is so nice ilé wa farabalẹ̀. You miss it. Bro, You've missed it all. Bro, Sam, please, I'm back, please. You've missed it. Ṣé mi ni màá padà lọ síbẹ̀ yẹn? O ti miss o dẹ̀ ti miss ẹ̀ ní ọ̀kẹ́ rí ẹgbẹ́ wọn. Bro, Sam, ẹ má dì mí mú, ẹ má dì mí mú, máa fọ́ lórí mi. Máa fọ́ lórí mi. Onírúurú agun òṣì. Ara ṣòro tẹ̀ máa ní nì. Ẹ máa kọ́ṣẹ́ ń bì kan, ẹ máa l'opportunity àti wà ń bì kan, wọ́n á máa fi yín síbẹ̀, ẹ̀yin ni wọ́n máa rí tí wọ́n bá fẹ́ rí èèyàn kan, ẹ̀yin náà máa pè tí wọ́n bá fẹ́ rí èèyàn kan, ẹ dẹ̀ wà ń bẹ̀. Ẹ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ lójijì, ẹ kàn rí bíi pé ẹ ti dé bì kan, ẹ rí pé ẹ ti ga ju bì kan lọ, ẹ wá bẹ̀rẹ̀ sí ní wúga, ẹ bẹ̀rẹ̀ sí ní kápá sókè. Púpọ̀ nínú yín tọ́lọ́wọ́ bàbá ṣe bẹ́ẹ̀ ṣe máa padà wá rí. Tẹ́ ẹ bá wá padà wá kí lẹ́bọ̀ tẹ́ fẹ́ bá lẹ̀. Sọ fún mi, kí lẹ́bọ̀ tẹ́ fẹ́ bá lẹ̀? This is hotel. 100%. 100% right? What the fuck? That's the spiritual. That's the nigga spiritual. This is hotel. Standing by. Orí ẹ pé. All day, any day. Any day, anytime. Ọmọ nìyẹn. Then, who's this nigga trying to be? Man, you stealing my style, nigga. Orí ẹ ti bàjẹ́ ní. Ó yí sọ̀rọ̀. Orí ẹ yí. Ọmọ rẹ̀. Àmọ́ sọ̀rọ̀ náà ń kẹ́kọ̀ọ́. Ó ní lọ bó ṣe lọ o. Torí ìgbà tó kúrò bí tó kó sì lọ, gbogbo ibi tó lọ kò sí tí mi ò rí mbẹ́ o. Gbogbo ibi tó rìn lọ pátá kò sí ibi tí mi ò rí. Ṣé bọ́dọ̀ ṣàṣù ló kọ́kọ́ lọ? Àbọ̀dọ̀ pọ́tébù kan ló kọ́kọ́ lọ? Tí yẹn sọ pé, Abíọ́bù! Kí ni dẹ̀? Kí ni dẹ̀? Àlejò Jésù! Ha ẹlẹ́kẹta tó pariwo kọ́ ló fi sá. Ẹ̀mí ẹ̀ ò gbé bọ́, ọ̀kan ló jẹ́ kó sá lọ. Nígbà tó sá kúrò lọ́dọ̀ ẹ̀, ṣé bọ́dọ̀ cute alágbè ló lọ? Cute alágbè ló sọ pé wo lè jẹ́ gbé ẹ̀gbọ́n. Ṣé bọ́dọ̀ kí wọ́n ta alágbè ló ṣe dé? Ṣé kí wàá sọ nǹkan tó ṣe fún cute alágbè àbí fún Portable? Ṣé wọ́n ti wà á ríran bàbá láàárọ̀ wà á ti rí wò? Orí ẹ̀ tí ò pé yẹn. No place like home, please. Sam. What do you say? I'm sorry. Ṣé ń kẹ́kọ̀ọ́? Ṣé ń kẹ́kọ̀ọ́? Gbogbo tọ́lọ́run bá ṣe fún yàn láre pẹ̀lú ìrẹ̀lẹ̀, abẹ́gbọ́ àti ìtẹríba òun lèèyàn fi ń lò. Tó o bá ní ìrẹ̀lẹ̀ àti ìtẹríba, wà á débi tó o fẹ́ dé láyé ẹ̀, wà á dẹ̀ ga jù bẹ́ẹ̀ lọ. Sam, I'm sorry. Wà á kúnlẹ̀ kiri òṣì. Gbogbo orin sìn ó ti gbàgbé tán. Ó ti gbàgbé gbogbo orin tán. Ṣé ìwọ ìrántí orin? I got everything in my heart. Àbọ̀ orin mi ò ti lọ fi ń ṣe kínní. Àwọn track mo ti lọ ṣe. At all, bro Sam. I didn't even touch them. Ó ti lọ forí mi ṣe. Mi ṣe anything. Mi fọkùnrin. Ire ńlá lóní ire ńlá lóní ire ńlá lóní ire. Saamu jọ̀ọ́. Ayọ̀ ńlá lóní ayọ̀ ńlá lóní ayọ̀ ńlá lóní o. Ire kó bá mi Saamu jọ̀ọ́ wá ògùn mi. Jenny hug. Wọlé. Ẹ bá kó bá gẹ̀ wọlé sínú ẹ̀yìn ni. Ẹ bá kó bá gẹ̀ wọlé.
better be careful with the bag, bro. Má sọ̀rọ̀, má gbá inú ẹ̀ o. Tó bá ó yá, bàbá mi fún wèrè tó dúró yìí. Bá fún lówó jẹ́ kó lọ bá mi sẹ́pin ẹran. Kínú mi lè yọ̀ tán. Ó ní kẹ́yìn máa pè ní wèrè mọ́. Má ti sọ̀rọ̀ ṣe, má máa fún mi lóhùn padà. Má máa fún mi lóhùn padà. Ohun tó máa jẹ́ òpadà kó òun lé yín, má máa fún mi lóhùn. Ó yá fún lówó ń ṣe fún níbi 10,000 naira kan lọ fi wá ẹ̀pin ẹran ṣe fún wa kí gbogbo àjọ gbádùn. Àbí nígbà tó dé padà gẹ́gẹ́ bí ọmọ nínú náà, àṣàdẹ̀ mo bá ṣe máa jọ gbádùn ẹ̀ ó yá. Ẹ jẹ́ ká wọlé, tá bá ti wọlé. Kò ní di ká wọlé, má jẹ́ ká dààmú wọlé fún ní 10,000 naira ń sìn 10k nínú orí tọ́lọ́run ti ṣe fún ẹ. Inú báàgì wo ló wà mẹ́? Ó dà pé tó gùn yẹn ni owó máa wà lábẹ́lẹ̀. Ewo ni? Kò sí nǹkan kan. O ní kò sí nǹkan kan bí? Ló tata fọyán yàn. O ní kò sí nǹkan kan? Ṣé o fẹ́ fọwọ́ bò mí lẹ́nu ni? Ó yá fi bò mí náà, fọwọ́ bò mí lẹ́nu náà. Mi ní gé ẹ̀jẹ̀ fọwọ́ bò náà. Kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀dọ̀tún. Ó lọ kò sówó rárá. Ọ̀tẹ̀ ipò tí ń bá mi rìn èlò ló má ti ní lákàntì. Ó ti over 200 kìí. Irọ́ lọ pa lórí burúkú ni ẹ́, ìwọ náà fi yọ̀ sí ní kòtò 200. Kò ní 200 mi mú kọ́lẹ̀ sínú òwe, mú kọ́lẹ̀ sínú ibi tí mò ń kọ́ sí 75,000 ló ti wà lọ́wọ́ ẹ̀. O ò ní 10,000 lọ́wọ́. Kò sí wàhálà, ẹ wọ ẹ má jà táṣù yẹ síta, wọlé, ẹ bá gbé báàgì ẹ wọlé. Ẹ wọlé. Ó ga o, ló ti rí nǹkan kan mú bọ̀. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó.